kí gbogbo wa lórí ìkànnì yìí pé a kú dédé àkókò yìí. Inú ọjà ni a wà báyìí tí a ti wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn ìyálàjà àti àwọn bàbá lọ́jà tí ó ń bẹ nínú ọjà yìí. Màámi tí wọ́n wà ní orí ìkàlẹ̀ yìí ni a ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn lórí bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà, pàápàá jùlọ nípa àwọn ohun tá à ń jẹ àti tá à ń mu tó di ọ̀wọ́n gógó báyìí. Ẹ jẹ́ kí n gbé wọn sójú kí wọ́n bá wa bá ẹ̀yin aráalé sọ̀rọ̀. Ẹ kú ojúmọ́ o ìyá wa. Ẹ káàárọ̀ o. Ìkànnì Akéde Yorùbá òun ló wà pẹ̀lú yín fún ti àkókò yìí. Orúkọ tèmi ni Àyànfẹ́. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé. Orúkọ mi ni Ìyáàfin Agboluaje. Ẹ ṣé. A wà pẹ̀lú yín ní òwúrọ̀ yìí láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú yín lórí àwọn nǹkan tí ẹ̀ ń tà àti tí ẹ̀yin náà ń rà, pàápàá bí ẹ ṣe jẹ́ ọlọ́jà láàrin ọjà báyìí. Àwọn ìbéèrè kọ̀ọ̀kan òun náà ni a fẹ́ béèrè lọ́wọ́ yín lórí àwọn ọjà yìí. Ìgbàgbọ́ wa tẹ́lẹ̀ ni wípé nǹkan tó wọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà òun ni n tó ṣokùnfà dọ́là tó wọ́n, ṣùgbọ́n báyìí tí a ti ń rí i pé dọ́là ti ń padà wá sílẹ̀, kí lẹ lè sọ, ṣé àwọn ọjà yìí ṣé wọ́n sì ń padà wálẹ̀ ni àbí wọ́n sì wà ní ibi tí wọ́n wà tẹ́lẹ̀? N tó tojú sú àwa náà ni pé dọ́là tá ń pariwo pé wọ́n ẹ̀ ló jẹ́ kọjá wọn, ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta tí wọ́n ní dọ́là wálẹ̀, a rí i pé nǹkan sì wálẹ̀ bí ọjọ́ méjì péré. Nínú gbogbo wa dùn, à ń fò fáyọ̀ pé Olúwa ṣeun, ṣùgbọ́n gbàtà bójú rí kíní wọn ló tún ti gbẹ́nu sókè padà ní dọ́là. Ọjà yẹn tún wá háì ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. Èmi bí ẹnìkan 72,000 naira mo ra báàgì ráìsì lánàá, tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. So àmọ́ tó bá kò yé àwa náà. Ìgbà tí ráìsì tí tó bá ń tẹ́lẹ̀ èló lẹ rà ṣáájú 72,000 tẹ́ sọ yìí? Ṣáájú 72,000 níjọ́ òní tí wọ́n ní dọ́là wálẹ̀, ara fi ra 58,000. 58. Ẹni tó ra 55 rà. So ẹnu bíi ijọ́ méjì yẹn náà nìkan tún yí, náà bá ní dọ́là tó ti gbẹnu sókè. Abẹ́ àwọn ìjọba wa kò yé wa, ara ni aráàlú, kọ́lọ̀ mọ́ fara nẹ wá. Àmín. Ariwo pọ̀ nínú ọjà, online lọ́jà ti dínwó, kò dínwó lójú ayé. Wípé ariwo orí afẹ́fẹ́ lásán ni. Ariwo orí afẹ́fẹ́ lásán ni, nǹkan ò dínwó. Gàrí náà ìsìn ó ti di 1,300. Báàgì ra gàrí ó di 74,000. Èmi ò rí rẹ̀ yìí látijọ́ tí mo ti délé ayé. 74,000 naira ní báàgì gàrí báyìí. Pé gbogbo ariwo pé dọ́là já wálẹ̀ ó já wá sókè orí afẹ́fẹ́ ni ó mọ, kò kan àwọn ọjà tí à ń rà yìí. Ṣùgbọ́n ìbéèrè tí mo tún ní ìyá wa ni pé àwọn kan sọ wípé àwọn ọlọ́jà wọ́n ti ń ra àwọn ọjà kan sọ́wọ́ tẹ́lẹ̀ kó tó di pé àwọn ọjà wọn, ṣùgbọ́n látàrí pé wọ́n ṣe gbọ́ pé nǹkan wọn, àwọn náà bá tún yí òun padà tó sì já sí pé owó pọ́ọ́kú ni wọ́n rà á. Kí lẹ lè sọ nípa àwọn irú èèyàn bẹ́ẹ̀? Ọlọ́run ni kó bá rọ̀ wọ́n lọ́kàn. Àwa ń tiwa ni àwọn olówó etí aṣọ ni wá. Tẹ̀tẹ̀ àwọn olówó òtítọ́ ni ẹlòmíín lọ́jà lọ́wọ́ tó tì í mọ́lé tó lòun ò ní ta àgbà tó bá tún gbẹ́nu sókè sí i. Kọ́lọ́ba láàánú kó bá rọ̀ wọ́n lọ́kàn. Àmín, àmín. Ẹ ṣé. Ìmọ̀ràn wà lẹ́lẹ̀ fún ìjọba, pàtàkì jùlọ àwọn ọlọ́jà tí ẹjọ́ ń ta ọjà báyìí lórí bí nǹkan ṣe dẹrùn fún tẹrútọmọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìmọ̀ràn mi síjọba ni pé kí ìjọba wọn kú iṣẹ́ takuntakun, kò ní sú wọn, kò ní rẹ̀ wọ́n, agara ò ní dá wọn. Kán túbọ̀ bá wa bójú àánú wò wá lérí ọ̀rọ̀ ó ṣe dọ́là. Tí dọ́là bá ti wálẹ̀, ọjà ó wálẹ̀, ara ó tu mẹ̀kúnnù. Kíjọba bá wá nǹkan ṣe sí. Mo sì rọ gbogbo àwọn tá à ń jọ ń tajà kólúkálukú níbẹ̀rù Ọlọ́run, ká rántí ibi tá à ń lọ. Ká má fòsùnwọ̀n èké tajà, ká má jẹ èrè àjẹbánu àjẹpajúdé. Àjẹwọ̀bì. Ara ni aráàlú, Ọlọ́run má fara nẹ wá. Àmín. Olúkálukú wa ká bẹ̀rù Ọlọ́run, ká sì fi òtítọ́ ká fi ṣe ní tá à bá ń ṣe. Ẹ ṣé púpọ̀ ìyá wa Ìyáàfin Agboluaje. Inú wa dùn pé a bi yín léèrè àwọn ìbéèrè pẹ̀lú àkókò yín tẹ̀sí fi sílẹ̀ pẹ̀lú wa. Èdùmàrè kò ní dá yín lágara láṣẹ Elédùmarè. Ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé lẹ́ẹ̀kan sí. Ìyáàfin Arafat Agboluaje. Ẹ ṣé. A tún máa padà kàn sí yín. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà lórí ìkànnì báyìí, òun náà ni ẹ ti gbọ́ yìí látẹnu màmá wa Ìyáàfin Agboluaje
àwọn ni a ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn báyìí tí wọ́n sì ti fún wa ní àwọn òtítọ́ ọ̀rọ̀ àti àwọn tó ta kókó nípa ọjà wálẹ̀ ọjà lọ sókè. A tún máa mú wá sójú móhùnmáwòrán yín láìpẹ́ bí a bá tún ti rí àwọn míì tí ó tún lọ. Ẹ ṣé o, a tún máa padà rí yín. Ó dàbọ̀.